ẹ̀kú ilé mọ kára ilé ẹ̀rì wá mo kérò tí ń bẹ lọ́nà gbogbo ẹni tí mo bá ń wájú pátá mo kí n pẹ́ ẹ̀kú wájú o ẹwà èdè Yorùbá nìyí ìwé táǹkà lọ́wọ́ náà ni Àjàló lẹ́rù láti wọ Ládẹjọ Òkédìjí orí kẹjọ náà la bọ́ sí àkọlé tí ń bẹ ń bẹ eré orí igi ó tó ìṣẹ́jú márùn-ún tí àwọn Tìámíyù ti lọ kí àwọn Lápàdé tó paradà àwọn mẹ́tẹ̀ẹ̀ta sápamọ́ sínú ìgbẹ́ wọ́n ká ṣíóṣíó bí ọmọ adìẹ nínú òjò ara wọn gbọ̀n ṣèṣèṣì bí iyanrìn orí ikú ló sọ àkùkọ kan kọ níbì kan nítòsí òmíràn sì gbérin lọ́nà jíjìn réré láìpẹ́ àwọn àkùkọ wá bẹ̀rẹ̀ sí kọ káàkiri àyíká náà Lápàdé wá yọjú sóde pẹ̀lú Tàfá àti Délé tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n yọ kúrò nínú ìgbẹ́ wọ́n sì lọ sínú ahóró tí Lápàdé ti ń tò gbé lẹ́ẹ̀kan àjèjì wọn ni òṣùpá sì ti wọ̀ pátápátá òkùnkùn kùn bérebére Délé ló kọ́ fọhùn ó ní èmi ó tètè máa lọ ní tèmi o nítorí ẹ̀yin náà gbọ́ èrò tí àwọn èkejì mi ń gbà sí mi kí wọ́n tó lọ lẹ́ẹ̀kan orí kì í yọ ní jù báyìí lọ borí bá ń yọ ni a máa sọ̀rọ̀ ẹni ni o bí wọ́n bá fènìyàn ṣépè pé ìgbẹ́ ni yóò kú sí bó bá fẹ́ yàgbẹ́ kó fẹsẹ̀ sójú ọ̀nà o kó na ìdí sínú igbó nítorí a kì í mọ ìgbà tí ikú lè dé bí mo bá dé Ìbàdàn wọ́n lọ pe àwọn ọlọ́pàá wá mú wọn ẹ̀yin náà ọ̀ká lọ Lápàdé ní àwọn ò tí ì ṣetán ìwọ náà farabalẹ̀ má tí ì lọ ṣe bọ́ ọgbọ́ táwọn ọ̀rẹ́ rẹ̀ ṣètò tiwọn lẹ́ẹ̀kan bí wọn ó ti dàbàrú ètò tiwa àti tàwọn ọlọ́pàá ṣé kò yẹ káwa náà ṣètò tiwa kó gún régé ó yẹ káwa náà ṣètò bá ó ti rìn kálà náà lẹ̀ nítorí ogun ló dé yìí èyí kì í ṣe eré mọ́ ìwọ ó lọ sí Ìbàdàn lóòótọ́ Délé ṣùgbọ́n bọ́ ọ bá dọ̀hún má sọ̀rọ̀ Táíwò tàbí Tìámíyù fáwọn ọlọ́pàá sọ fún wọn pé orí ẹ̀mí Lápàdé ní Ìkìrìkú pé o sì gbọ́ pé mò ń bá ẹnìkan sọ̀rọ̀ nípa igbó rírà tàbí títà sọ pé ohun tí o wá sọ fún wọn nìyẹn o bí wọ́n bá ti gbọ́ orúkọ mi ni wọ́n máa sáré bọ̀ bí ó bá ṣe ẹlòmíràn lọ dárúkọ gbégbékúta ti wí yẹn gẹ́lẹ́ ni wọ́n ṣe ṣùgbọ́n bí wọ́n bá gbọ́ pé àwọn lè rọ́nà mú Lápàdé káwọn mú un nínú oko igbó bó lọ yà fún mi ni wọ́n ṣe débí èmi ni mo dá wọn lọ́rùn áùdù àti gbàlù sílẹ̀ kó tó máa bọ̀ pẹ̀lú Délé ní ẹ mà tóbi lójú wọn o ẹ dá wọn lọ́rùn ní Lápàdé ní díẹ̀ kọ́ bó sì ti ń lọ yìí mọ́gbọ̀nà Ìkìrìkú o wọ́n á ti máa sọ ibẹ̀ báyìí wọ́n ṣe bí àwọn nìkan lọ́gbọ́n ni àwọn màmá tàkúté dẹ o wọn ò mọ̀ pé eré orí igi àsìkò ọmọ ẹdun ni ìwọ wá gba ọ̀nà àlàgbẹ́ lọ sí Akínyẹlé tààrà ni kò ní sísì kò níyà Akínyẹlé ni kí o ti wọ mọ́tò Ìbàdàn ọ̀nà rẹ o Délé ní ẹ mà ṣeun o ọpẹ́lọpẹ́ yín ìgbà tó kó sí wọn lọ́wọ́ ni nítorí ọ̀nà Ìkìrìkú ni ìbá kọrí sí ẹ̀sùn tẹ́ ràn mí lọ́wọ́ o tẹ́ sì tún dáàbò bò mí o ó dìgbà o wọn lọ ní tirẹ̀ Lápàdé wá pe Tàfá ó ní kò wá kó ètò tiwa sẹ́ẹ̀lì ní káwọ́nà àti mú kúrò níbí bó ṣe tipátipá pẹ̀lú nítorí pé kì í ṣe ìhàlẹ̀ lásán ni wọ́n fi ń wí pé àwọn pa bí ìyá àjẹ́ bá máa kanrí mọ́lẹ̀ kọ́kanrí mọ́lẹ̀ a ó mú sẹ́ẹ̀lì kúrò níbí Ìbàdàn la ó sọ fún un pé à ń mú sẹ́ẹ̀lì lọ ṣùgbọ́n a ó lọ sápamọ́ sínú ìgbẹ́ kan títí di bí aago 10 àárọ̀ nígbà yẹn la ó wá yọjú sí àwọn gbẹ́kúta níbi tí wọ́n ó ti máa tu igbó nù ibẹ̀ á dàrú bí wọ́n bá ti rí wa ni bí ìgbà tí a bá sọ ògùn náà sáàrin èrò ni yóò rí sẹ́kọ́nsẹ́kọ́n làwọn ó sì máa mú wọn lámùlébọ́ Tàfá ní ẹ mà ní oko ọ̀hún tẹ́lẹ̀ ni àbí ta ni ó fọ̀nà ibẹ̀ hàn wá Lápàdé ní sẹ́ẹ̀lì ńkọ́ yóò kúkú mú wa débẹ̀ bọ́ bá yá Tàfá ní mo gbàgbé pé sẹ́ẹ̀lì ń bẹ nítòsí a ó ti wá ṣe tìyá àgbà sí bá a bá ti lọ ni yóò lọ sọ fún àwọn Táíwò pa ti mú sẹ́ẹ̀lì rè Ìbàdàn Lápàdé ní ohun tí ìbá wù mí jù nìyẹn bí wọ́n bá gbọ́ pé a mú sẹ́ẹ̀lì lọ sí Ìbàdàn wọ́n gbàgbọ́ ẹ̀rù wa ò sì ní bà wọ́n mọ́ wọ́n wà farabalẹ̀ mọ́ ṣiṣẹ́ wọn lọ wọ́n sì bí ọ̀nà wa ti jìn òjijì láwùjọ sí wọn yóò sì wá yà wọ́n lẹ́nu Tàfá ní ń ò jà yín níyàn o ṣùgbọ́n kí ní ṣe tí a ò kúkú lọ sí Ìbàdàn gan fúnra wa báwọn ọlọ́pàá bá gbọ́ gbogbo èyí lẹ́nu yín wọ́n kúkú tẹ̀lé wa torí ó léwu púpọ̀ láti lọ báwọn ẹ̀hànnà yìí o níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ o láì ní ohun ìjà kankan lọ́wọ́
bó ṣe àdá làwọn fi ń ṣiṣẹ́ yóò wà lọ́wọ́ wọn kí làwa lè fi bá wọn jà bí wọ́n bá dojú ìjà kọ wá nítorí ara kan wọ́n gan ni o. Lápàdé ní ó yẹ kẹ́rù bà ọ́ ṣùgbọ́n ní tèmi o àyà níní tó oògùn lọ́tọ̀ ọjọ́ ènìyàn lè gbọ́ oògùn òkígbẹ́sá bí ọ̀tá bá ń bọ̀. Mo mọ ẹni tó ṣe oògùn ìlàyà rí tí ó jẹ́ òun náà nígbọ̀n nígbà tí ó kojú ọ̀tá rẹ̀. Èmi mọ̀ pé ní tèmi o bí ìjà bá dé bó ṣe igi lọ́wọ́ mi bà aládàá kankan ò rí mi gbé sí i èmi ni wọ́n ṣe díẹ̀ sí i lára. Èmi á máa gbàdá lọ́wọ́ aládàá tí wọ́n sì tún fi bá a jà ṣùgbọ́n jọmíjọmí òkúròrò ní sọ ní dà bẹ́rù bá ń bà ọ́ ìwọ dúró nítòsí kọ́ máa wòran mi. Tàfá ní èmi lẹ ní ẹ̀rù ń bà èmi Tàfá mọ̀ ni èmi ìgìrìpá tí gbàdá lọ́wọ́ aládàá tí tún fi sá èmi Àjàó Àrú ọmọ Láwálé èmi ajá ọmọ láyà bí àrá àkọ́rọ̀ òjò èmi àyàjímọ́ gìrì 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 gìrì. Lágbàdé rẹ́rìn ó ní ó ti tún dọkùnrin nítorí o ti fẹ́rẹ̀ dobìnrin lẹ́ẹ̀kan. Iṣẹ́ ọkùnrin níṣẹ́ wa ò ní ọkùnrin bí obìnrin ò léṣẹ́ kì í ṣe iṣẹ́ ọkùnrin ìgbà orò. Mo jẹ́rìí rẹ sá lèmi fi máa ń pè ọ́ ní ìgìrìpọ̀ ọkùnrin mẹ́ta. Ọkùnrin rẹ ti fẹ́rẹ̀ di 12 báyìí. Tàfá ní ó yá ẹnì so. Lápàdé ṣáájú Tàfá tẹ̀lé wọ́n sì ń lọ sẹ́nu ọ̀nà àbà. Lápàdé rọra fọwọ́ kan ilẹ̀kùn ó sì bá a ní títì gbọ̀ngbọ̀n inú ni wọ́n tì í sí. Lápàdé wá bẹ̀rẹ̀ sí í ṣòfèé kìtàkìtà tán bẹ̀ jẹ́jẹ́ ló kù ó ń ṣòfèé báyìí lẹ́ẹ̀mẹ́rin bí àwọn tẹ̀kan náà ti ṣe. Láìpẹ́ ẹnìkan ṣílẹ̀kùn láti inú ilé. Ìyá àgbà yọjú tọ́ síta. Lápàdé sáré gba ilẹ̀kùn mọ́ ẹ lọ́wọ́ ó sì tètè ní pẹ̀lú nítorí gbàrà tí ìyá ti rí wọn ló ti tó fẹ́ pa ilẹ̀kùn dé. Lápàdé lọ́ ilẹ̀kùn mọ́ ẹ lọ́wọ́ gbáàrin. Àwọn méjèèjì ló sì bá ìyá wọlé sínú abà. Pé Lápàdé ti wọlé ló ṣàkíyèsí pé ara bẹ̀rẹ̀ sí ń wò òun. Ọkọ̀ọ̀kọ̀ rọra ń họ ó mú mọ́ra díẹ̀díẹ̀. Ńgbà tó ṣe ara ihun yìí kúrò ní díẹ̀ ó kúrò ní gẹ́ngẹ́ní ó ń jọ wèrè ó ń họra láhọ̀bó kò mú tí ó fà á. Ó ń ronú pé kí ni ìyá àjẹ́ ìyára lò fún òun kíákíá yẹn. Lójú kan náà Tàfá fa igi iná yọ láàrò ó sì kan mọ́ ìyá lórí. Ìyá àgbà ṣubú lulẹ̀ ó ń pọ̀ kàkà ó ń ta wàì nílẹ̀ gbé èdè gòdògbò. Sẹ́lí sáré dé nígbà tó ń gbọ́ gidigidi ó rí Lápàdé tí ń họra nílẹ̀ ó ní à wéré pé ní ojúbọná nìyá sọmọ tẹ́lẹ̀ ìgò rẹ̀ sì nìyí ńlẹ̀ yìí ẹ jẹ́ n sáré bá yín lọ gbépo wá káfíra yín lára. Ó sáré lọ gbé ìgò epo kan wá lóòótọ́ òun àti Tàfá sì fi ń pa Lápàdé lára ó sì bẹ̀rẹ̀ sí tu Lápàdé díẹ̀díẹ̀. Sẹ́lí ní àṣẹ tún padà rí díẹ̀ lókù kẹ́mi ti yọ jáde ní tèmi. Mo ti fẹ́ sá lọ sí Ìbàdàn bí ẹ bá gbọ́ èrò tí wọ́n ń gbà sí mi wọ́n ní àwọn ọ̀pá mi ni nígbà tí wọ́n bá ti tu igbó kò lóko tán wọ́n ní nítorí mo lè ṣòfófó àwọn wọn mọ̀ pé mo gbọ́ gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀. Lápàdé ní Ọlọ́run ṣe ti apadà wá sásìkò tí o kò tí ì lọ ká tó dé nítorí ìwọ ni yóò mú wa dé oko igbó ọ̀hún. N kò tilẹ̀ mọ̀ pé ìwọ náà gbọ́ pé wọ́n fẹ́ lọ tu igbó kúrò lóko ọ̀hún. Sẹ́lí ní bẹ́ẹ̀ bá ní kí n mú in lọ n ó mú eré bẹ. Bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí Lápàdé ń ṣàkíyèsí pé ọmọ kan ń sunkún ní pálọ̀ ó ń ké ó ń wí pé ẹ dákun ebi ń pa mí. Èyí mú Lápàdé rántí pé ọmọ kan bá wọn wá sábà lẹ́ẹ̀kan kò sì bá wọn lọ nígbà tí wọ́n ń padà lọ. Ọkàn Lápàdé ń lò kìkì èrò kan sọ sí i nínú ó ní kó wọ́n dán wò bóyá ó lè rí bẹ́ẹ̀. Ó ní Tọ́lání ọmọ náà dà lọ́hùn ní sáà ebi ń pa mí sẹ́ẹ̀. Inú Lápàdé dùn ó ń tán lọ náà nìyẹn bí ẹni tó fẹ́ ìyàwó ọmọ rẹ̀ tí máa ń wé nígbà tí ẹnìkan bá tún dé láti lòdì sí irú ìwà burúkú tó wù á ní ìwọ gbọ́ wá kọ́ ó ń tán lọ náà nìyẹn. Inú Lápàdé dùn ṣùgbọ́n kò tí ì dá a lójú. Ńgbà tọmọ náà dé ó dúró bí òpònú àánú rẹ̀ sì ṣe Lápàdé láti jẹta ló ti kú nílé. Mo bá ṣe àbúrò Angelina nìyí. Lápàdé ní Tọ́lání ṣé ìwọ lọmọ tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ Angelina ní ìdí aró ń bàdàn? Ọmọ náà ní èmi ní sà ebi ló ń pa mí. Lápàdé tún bí pé níbo nílùú yín? Ọmọ náà ní Ìláró ní sà ọ̀dára. Tọ́lání mọ́ bẹ̀rù mọ́ ọ̀tọ̀ làwọn tó jẹ́ ọ gbé àwa kọ́ àwa ni ẹ̀gbọ́n rẹ̀ rán láti wá gbà ọ́ sílẹ̀ lọ́wọ́ àwọn tó gbé ọ.
Ìbàdàn la ó fi ọ́ ránṣẹ́ sí báyìí lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀. Lápàdé ní kí Sẹ́ẹ̀lì wá ilé wò bóyá Tọ́lání lè rí nǹkan jẹ. Sẹ́ẹ̀lì lọ sí yàrá kan ó sì gbé iṣu sísè jáde. Iṣu náà ti di tútù ṣùgbọ́n ó sàn ju rárá lọ. Sẹ́ẹ̀lì tapo lé iṣu náà lórí ó sì gbé fún Tọ́lání. Bí ajá ti hàn òkèlè ni Tọ́lání jẹ iṣu náà tán ní ìṣẹ́jú akàn. Ó mú mẹ́lẹ́. Nígbà tó jẹun tán ni Lápàdé tó bẹ̀rẹ̀ sí béèrè oríṣiríṣi lọ́wọ́ rẹ̀. Tọ́lání, báwo ló ṣe kúrò nílé yín gan-an? Ọmọ náà mú kanlẹ̀ ó ní àwọn àǹtí ló rán mi lọ sọ́jà ni mo bá sì ń lọ ni mo sì bá mọ́tò kan báyìí lọ́nà. Wọ́n fi ń polówó ọṣẹ òyìnbó. Wọ́n ní ó dára fún wíwẹ̀. Gbohùngbohùn ńlá méjì ń bẹ lórí mọ́tò ọ̀hún. Wọ́n ń ké tantan lórí rẹ̀. Bẹ́ẹ̀mi ti ń lọ jẹ́jẹ́ tèmi. Ẹnìkan tó jókòó lẹ́yìn mọ́tò wá pè mí. Ó ní kí n wá gbọ́ sí ọ̀fẹ́. Mo sì náwó sínú ọkọ̀ ọ̀hún ṣùgbọ́n ọwọ́ mi ò tó ọṣẹ tí wọ́n nà sí mi. Lónítàn bá ní kí n wọlé wá mú èyí tí mo bá fẹ́ níbẹ̀ ni mo bá wọlé sínú mọ́tò ọ̀hún. Bí mo ti gòkè sínú mọ́tò tán wọ́n palẹ̀kùn rẹ̀ dé. Ẹnìkan sì fọwọ́ dì mí lẹ́nu. Mọ́tò náà ò sì kúrò níbẹ̀. Ó tó 30 ìṣẹ́jú kó tó sí. Ń polówó ọṣẹ lójú kan náà ni mò ń ké ṣùgbọ́n omi ò ráàyè jáde nítorí wọ́n ti fi aṣọ dì mí lẹ́nu. Wọ́n sì ti tì mí sáàrin àwọn àpótí ọṣẹ ńláńlá. Ńgbà tó ṣe mọ́tò náà sí ọ̀rá ń lọ díẹ̀díẹ̀. Wọ́n yọ rìn wọ́n lọ jẹ́ẹ́jẹ́. Ń polówó ọṣẹ bó ti ń lọ. Lápàdé ní ǹjẹ́ o lè mọ mọ́tò náà bọ́ bá tún rí? Tọ́lání ní n ò wò dáadáa kí n tó wọlé ṣùgbọ́n mọ́tò ńlá ni. Ńgbà Tọ́pẹ́ kò polówó mọ́ ó sì wá bẹ̀rẹ̀ sí sáré. Ó pẹ́ kó tó dúró. Ibi tó sì dúró sí kìí ṣe àárín ìlú. Ilé kan nínú igbó ni. Wọ́n sọ̀ mí kalẹ̀ wọ́n sì fà mí wọnú ilé lọ. Wọ́n tú aṣọ lẹ́nu mi wọ́n sì fún mi ní kinní olómi kan báyìí mu. Wọ́n bọ́ aṣọ ọrùn mi wọ́n sì wọ ilé yìí fún mi. Wọ́n fa irun orí mi wọ́n sì fi ọṣẹ dúdú kan báyìí ra mi lórí. Wọ́n sì sìn gbẹ́rẹ́ sí mi ní ìdètí. Kí alórun bẹ̀rẹ̀ sí kùn mi ni mo bá sùn lọ lóòrò. Ńgbà tí mo tají mo rí àwọn 4 tí wọ́n jókòó tì mí níbi tí mo dùbúlẹ̀ sí. Ọ̀kan nínú wọn ń sọ pé òun ó rà mí. Wọ́n sì yọ owó mi. Wọ́n ń pé iye báyìí láàtà iye báyìí ni mo lè san ní tèmi. Wọ́n wá ní kó lọ mówó wá. Lápàdé ní ǹjẹ́ o lè mọ olúwa rẹ̀ bí o bá rí? Tọ́lání ní bóyá ni nítorí ń ọ̀yájú tán dáadáa. Onítàn ń lọ ẹnikẹ́ni ò fún oúnjẹ lọ mí àfi kíní olómi yẹn ni wọ́n fún mi mu sáá. Wọ́n sì tún fi ọṣẹ dúdú yẹn pa mí lórí. Mo kàn ń sùn títí ni ebi nìkan ló ń jí mi. Mo bá ti jí wọ́n tún fún mi ní kíní olómi ọ̀hún mu màá sì tún sùn lọ. Àfi rírí tí ń ó rí tí mọ́tò kan tó ń dé tí wọ́n sì fà mí sínú rẹ̀. N ò mọjọ́ kankan mọ́ o. Bí ọjọ́ kan náà ni o bí ọjọ́ mìíràn ni nítorí mo kàn ń sùn bí àṣẹ ni. Ẹ̀ta ò sùn tó mi. Mo tún ti wọnú mọ́tò náà ni mo tún sùn lọ. Àfìgbà tí wọ́n fà mí lọ́wọ́ tá a rìn wá síbí bá a sì ti débi mo tún sùn lọ. Jíjí tí mo jí ni mo ké lẹ́ẹ̀kan yẹn. Tẹ̀sí ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín. Kíní olómi yẹn náà ni mo tún fọkàn sí pé wọ́n ó fún mi mu. Àfìgbà tẹ́ fún mi ní iṣu jẹ. Ìtàn tí Tọ́lání sọ nìyí. Kò sì lè fi nǹkan kan titun kún un. Bí Lápàdé ti yín tó. Lápàdé mú okùn tẹ́ẹ́rẹ́ kan. Ó fi di ìyá àgbà bí ẹrù igi níbi tí ó ṣubú lulẹ̀ sí. Ó ní Sẹ́ẹ̀lì ó yá ká wá lọ sápamọ́ síbì kan ká tó wá lọ báwọn ọkọ rẹ̀ lóko. A ò gbọ́dọ̀ lọ tààrà báyìí kí a lè rí wọn gbámú lọ́rùn ọwọ́ kí wọ́n mọ̀ lè bọ́. A ó sápamọ́ tí ilẹ̀ ó fi ṣú ká tó máa lọ sọ́dọ̀ wọn. Sẹ́ẹ̀lì bínú ó ní ẹ má mà sì sẹ̀mí o. Mo ti sọ fún yín pé n ò ní Táíwò fẹ́. Ẹ jọ̀wọ́ ẹ má tún pè lọ́kọ mi mọ́ o. Èmi kì í ṣèyàwó amúgbó. Mo sì tún rò ó wò. Ẹ má lọ bá wọn lóko lọ́hùn o. Ẹ má pe ọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé o. Bí wọ́n bá rí yín lọ́hùn kò ní dára o. Túláàsì abẹ́ lọ́hùn o. Ìgbẹ̀yìn rẹ̀ ò sì ní dára rárá. Ẹja kúkú máa lọ síbàdàn. Bí wọ́n bá rí wa lóko àtèmi àtẹ̀yìn kò sí ẹni tí wọ́n á dá sí o. Kò sí ẹni tí yóò mú ẹ̀mí rẹ̀ bọ̀ nínú wa o. Ẹ má jà á dán wo. Ènìyàn kì í rí ìjàngbọ̀n kó tọrùn bọ́ fúnra rẹ̀ o. Lápàdé ní o ṣeun kò burú. Ìwọ lè máa lọ síbàdàn ní tirẹ̀ ṣùgbọ́n júwe ọ̀nà oko ọ̀hún fún wa kó tó lọ. Kò tilẹ̀ yẹ kí gbogbo wa kú sọ̀run lóòótọ́. Wọ́n á ní àìmì tí àìmì rò lọ́mọ ìyá 6 fi kú sóko ẹgbàáfà.
kàkà kí àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọjọ́ yáwó níbìkan náà wọ́n lọ yá ẹgbẹ̀gbàá lọ́tọ̀ọ̀tọ̀ tó fi jẹ́ pé owó tí ẹnìkan ṣoṣo ìbá san àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló ń sìn. Kò wá sí ẹnikẹ́ni nínú wọn nílé láti ṣiṣẹ́ tí wọ́n lè fi sanwó náà padà làwọn mẹ́fẹ̀ẹ̀fà fi kú sóko ẹgbàáfà. Káwa mẹ́tẹ̀ẹ̀ta máa lọ kú sóko gbólọ̀hún. Ìwọ máa lọ kí o sì mú Tọ́lání dání. Bí o kò bá tètè gbúrò wa lọ sọ ohun tí o mọ̀ fún àwọn ọlọ́pàá. Èmi ò lọ sóko igbó lọ bá Gbékútà àti àwọn ẹmẹ̀wà rẹ̀ nítorí pé mo ní ọ̀rọ̀ bíi 2 tàbí 3 láti béèrè lọ́wọ́ wọn kí ọlọ́pàá tó dé. Sẹ́lí ní Ọlọ́run má jẹ́ bẹ́ẹ̀ ó bá lọ a ó jọ lọ ni nítorí ó yẹ kí èmi náà bá ń fọwọ́ kún nígbà tí ẹ bá ń fìyà jẹ wọ́n lọ́hùn. Ọjọ́ wo ni ń ráàyè gbẹ̀san tí ojú mi ti rí lábàyí bí n ò bá tẹ̀lé ń lọ. Ọpẹ́ tí èmi ti kan rí wọn mọ́nù bí n ò ní lè lù wọ́n n ó máa pàtẹ́wọ́ n ó lè máa fi wọ́n ṣẹlẹ́yà lọ́hùn bí wọ́n bá ń jìyà. Mo fẹ́ kí ẹ̀sìn wọn sojú mi. Lápàdé ò fẹ́ kí ọ lọ dí òun lọ́wọ́ lọ́hùn-ún. Ó fẹ́ kí ọkàn fọ̀nà hàn òun ni kí ó sì padà ní ṣùgbọ́n kò fẹ́ máa bá jiyàn níbẹ̀ yẹn kí ọ̀rọ̀ má bàa máa gùn. Ó finú tagbọ́n kan tí òun ó lò nígbà tó bá yá. Ó ní kò burú ìyàn jíjà ní bọ̀rẹ́ jẹ́ ìwọ náà ká lọ. Tàfá ní ká lọ sọmọdì ká lọ dì máa sọ kí ìdísà ti má gbófo kó ká lọ kẹ. Lápàdé ní ọ̀bá wípé bọ́kùnrin réjò tóbìnrin pa kéjò sáàmọ́ ti lọ tàbí pé ọwọ́ èwe ò tó pẹpẹ tàgbàlagbà owó akèrèǹgbè nítorí pé bóyá nǹkan mìíràn lè wà lọ́hùn-ún tí yóò rọrùn fún Sẹ́lí láti ṣe tí ó sì lè nira fún àwa. Bẹ́ẹ̀ sì ni òṣèwé ọ̀tún wẹ òsì lọ́wọ́ fi mọ̀. Wọ́n á sì tún máa wí pé àjèjì ọwọ́ kan ò gbégbá dórí kí Sẹ́lí ká lọ bó bá fẹ́ lọ. Lápàdé lọ sí ibi tí wọ́n tẹ́rí sí fún wọn lálẹ́ àná. Ó sì bọ́ sínú yàrá kan láti wo bí ó lè rí nǹkan kan tí yóò wúlò fún òun níbẹ̀. Bó ṣàdá bó ṣọ̀bẹ ó rí i pé òun ò tilẹ̀ gbé àpò kékeré kan báyìí kúrò níbẹ̀. Bí ó ti fẹ́ gbé àpò yìí òórùn ọ̀gẹ̀dẹ̀ pípọ́n bòló. Òórùn náà gba yàrá kan. Ó ń wọ ọ̀gẹ̀dẹ̀ náà nínú agbọ̀n 3 kan báyìí tí wọ́n tò lé ara wọn lórí. Ó ní kó wọ́n mú ọ̀gẹ̀dẹ̀ díẹ̀ dání kí wọ́n lè rí nǹkan jẹ bí ebi bá dé. Ó lọ sí pẹpẹ tí àwọn agbọ̀n náà wà. Ó gbé tòkè kalẹ̀ pé kó wọ́n sí inú rẹ̀ wò. Ọ̀gẹ̀dẹ̀ tó wà nínú agbọ̀n kejì wọ̀ ọ́ lójú ju èyí tó sọ̀kalẹ̀ yẹn lọ. Nítorí náà ó tún sọ òun náà kalẹ̀. Ohun tí ó bá nínú agbọ̀n kẹta kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ mọ́ bí kò ṣe ewé wẹ́rẹ́wẹ́rẹ́ tìyàn báyìí. Ó fi run mú ó sì mọ̀ pé dájúdájú igbó nìyí. Ọ̀pọ̀ yàntùrù nínú agbọ̀n náà. Lápàdé sọ agbọ̀n yìí náà kalẹ̀ ó sì yí dà sórí ẹní. Orí ẹní náà kún fún igbó. Ó ga gèlè tí ń lẹ̀. Agolo ńlá kan bẹ nísàlẹ̀ igbó náà. Ó ṣí agolo náà wò ó sì bá aṣọ kan tí wọ́n fi wé nǹkan kan nínú rẹ̀. Ọwọ́ àìdílẹ̀ àti ojú mi tó kò jẹ́ kí ó lè fi sílẹ̀. Ó tú aṣọ yìí ó sì bá ọ̀pọ̀lọpọ̀ kọ́rẹ́ǹsì nínú rẹ̀. Ó ní Tàfá o tún máa bọ̀ o owó tó ti dé o a tún ti kàn o owó rẹpẹtẹ owó tabua ó tún jábọ́ ó tún ṣẹlẹ̀ o ó tún wọ̀ lólẹ̀. Ọwọ́ wa tún tẹ nǹkan òun ló wà nílẹ̀ bí háhá àgbàdo yìí. Tàfá sáré dé ó wọlẹ̀ ó sì rẹ́rìn-ín. Ó tún bẹ̀rẹ̀ ijó rẹ̀ jó. Ó ní gidi ò mọ́ làṣẹ ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan kan ni mo ti ń jìyà kiri láyé mi. Àṣé mo lè máa rówó lọ́fẹ̀ẹ́ lófò báyìí ni mò ń bá wọn ṣe tọ́ọ̀gì gba náírà 2 ojúmọ́ àti kù mẹ́yìn ọrùn tí wọ́n ń lù mí bíi màálù ojú ọ̀nà. Mo ti wá wọlé ọ̀nà pósì báyìí. Orí mi pé orí mi dára náà borí pẹ́ nílé adire. Mi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé Àjàó àrú ajámaláyà bíi kọ́rẹ́ǹsì tó pọ̀ bí ìgbẹ́ tó ya yẹ̀yẹ́ bíi yanrìn etí kun. Lápàdé kó owó náà nílẹ̀. Ó kó sínú àpò rẹ̀. Ó ní ó dìbàdàn kí n tó fún yín ní ìpín tiyín ẹ̀yin méjèèjì. Ó sọ agolo náà sínú agbọ̀n padà. Ó kó ewé tí ó ti dànù náà padà lé agolo náà lórí. Ó tún tò agbọ̀n 3 lé orí pẹpẹ bí ó ti bá wọn tẹ́lẹ̀. Òun àti Tàfá lọ sí pálọ̀. Wọ́n gbé ẹmu tó kù wọ́n mú. Lápàdé ní ohun àrílà jẹ níyàn bó ojó dòdò tẹ òmu mele. Ńgbà tí wọ́n ṣe tán wọ́n rí i pé ilẹ̀ ò tí ì mọ́ dáadáa náà. Lápàdé mọ̀ wípé àwọn ará ibi lè padà wá ní kò rí ní ọmọ nìyí. Ó ní kí Tàfá lọ dúró síta
kí ọmọ sọ́ọ̀nì kèrèkú bí ó bá gbúrò ẹnikẹ́ni tí ń bọ̀ kó pàtẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́ta kó sì ké bẹ́ẹ̀ bí àgùntàn. Ó ní kí Tọ́lání lọ sùn díẹ̀ kí ara rẹ̀ lè mókun sí i. Ó ní kí Sẹ́lí máa bọ̀ ní ọ̀dọ̀ onípálọ̀. Tàfá lọ síta lóòótọ́, Tọ́lání sì lọ dùbúlẹ̀ ní yàrá kan. Sẹ́lí nìkan ló kù lọ́dọ̀ Lápàdé. Wọ́n jọ jókòó, wọ́n ń wo ara wọn lójú. Nígbà tó ṣe, Lápàdé ní Sẹ́lí bá a bá dé Ìbàdàn. Sẹ́lí ọ̀jẹ́ kó parí rẹ̀ ó ní kí lẹ fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn sí. Kò síbi tí ò gbogbo ọ̀lẹ́láyé ó gbá ibi gbogbo nílé ọwọ́ ilé fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn sí. Lápàdé ní àtìbàdàn náà ilé ọwọ́ ni. Sẹ́lí ní gbówé ọ̀hún rí ni kí lẹ̀ ń ṣe báyìí. Lápàdé ń wò ó sùn. Ó ní Sẹ́lí ẹlẹ́ẹ̀dẹ́ làájọ́ parí ẹ̀ẹ́dẹ́ ẹlẹ́ẹ̀dẹ́ lẹ́ẹ̀ẹ́dẹ́ ó ní ẹ̀ẹ́dẹ́gbàrún ṣe bí ẹ̀ẹ́dẹ́ nìkan ló ti wí wọ́n bá ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà lọ́fẹ́ wí ńkọ́ ẹlẹ́ẹ̀dẹ́ làájẹ́ kó parí ẹ̀ẹ́dẹ́. Sẹ́lí dìde ọmọ ẹ lójú ó sì kò sí ó tó kò sí. Lápàdé ní okoko yé mi eré orí igi àṣekù ọmọ ẹdun ni kò tí ì wá yá báyìí ohun tá ò jẹ sùn a kì í jí jẹ. Sẹ́lí tún kò sí ló sì tọ́ ó ní eré orí igi àṣekù ọmọ ẹdun ni àṣekù ọmọ ẹdun ni àṣekù ọmọ ẹdun ni kó máa ṣe lásìkò níbẹ̀. Báyìí ńlá parí orí kẹjọ àkọlé èyí tí ń jẹ́ eré orí igi. Pẹ̀lú ògo Ọlọ́run orí kẹsàn-án láti tẹ̀síwájú àkọlé tí ń bẹ ńbẹ̀ àṣekù ọmọ ẹdun. Ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ bẹ́ẹ̀ bá ti ń gbà bẹ́ẹ̀ bá ti ń gbádùn ẹ̀ ẹ máa gbìyànjú láti subscribe sí channel yìí kò sẹ́ni mórí iṣẹ́ yá. Bó bá wá wò yín tẹ́ fẹ́ kún wa lọ́wọ́ tàbí ó ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Àjò wa ṣe o.